lẹ́yìn ọdún mẹ́ta tí Sylvester Oromoni ọmọ akẹ́kọ̀ọ́ ilé-ẹ̀kọ́ Dowen College tí ìròyìn gbé pé ó dágbére fáyé lẹ́yìn tí àwọn akẹgbẹ́ rẹ̀ lù ú, fìyà jẹ ẹ́, ṣe gánmọ́sí rẹ̀, padà dágbére fáyé. Ó ṣeni láàánú pé ìyá ọmọdékùnrin náà mà tún ti kí ayé pé ó dìgbòóṣe lẹ́yìn ọdún mẹ́ta tí ọmọ rẹ̀ kú. Ìbànújẹ́ ńlá ni kí màjèṣín kó tojú òbí rọ̀run. Inú ìbànújẹ́ àti ọ̀fọ̀ ńlá ni àwọn mọ̀lẹ́bí Oromoni wà báyìí látàrí bí ikú tún ṣe wọlé wẹ́rẹ́ tó tún mú olú kan lọ nínú ìdílé náà, ìyẹn arábìnrin Rosemary Oromoni tó jẹ́ ìyá tó bí Sylvester Oromoni. Ìbànújẹ́ ọdún mẹ́ta tí ikú àtọwọ́ ọmọ ẹ̀dá èèyàn mú ògo inú ilé ìdílé náà lọ ní rèwerèwe wà lọ́kàn àwọn mọ̀lẹ́bí yìí kí eléyìí tó tún wọlé wẹ́rẹ́. Ṣé ẹ rántí ìṣẹ̀lẹ̀ Sylvester Oromoni ọmọ ọdún 12 tí ilé ẹ̀kọ́ Dowen College tó wà ní ìpínlẹ̀ Èkó? Sylvester ọmọdékùnrin ọmọ ọdún 12 náà ló wà ní ìpele ìwé kejì nílé ẹ̀kọ́ girama ìyẹn JSS 2, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ikú ọmọdékùnrin yìí dá yánpọnyánrin sílẹ̀. Ó tàbálé ó tabóko, ṣùgbọ́n àbálọ àbábọ̀ rẹ̀ níṣe ni gbogbo ẹ̀ lọlẹ̀ sìn bí ọbẹ̀ inú páànù. Kò sí ẹnikẹ́ni tó gbóhunkóhun mọ́ tàbí béèrè ibi tí ọ̀rọ̀ dé dúró lórí ibi tí wọ́n fi orí ọ̀rọ̀ tì sí lórí ikú ọmọ náà di òní olónìí. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ yìí sọ wípé níṣe ni ọmọdékùnrin náà farapa nígbà tó ń gbá bọ́ọ̀lù, ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí Oromoni sọ pé irọ́ gbuuru, irọ́ pátá ni ohun tí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà sọ, torí kọ́gun àkówárápá ló kọ́gun sọ́lọ́run, pé Sylvester súnmọ́ mọ̀lẹ́bí rẹ̀ ju àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ lọ. Ohun tí kò lè sọ fún ọ̀rẹ́ tàbí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ lọmọ náà lè bá mọ̀lẹ́bí rẹ̀ sọ, nítorí aṣọ tó kọ́gun sí eégún là ń pè ń jẹ̀pẹ́. Àwọn mọ̀lẹ́bí náà sọ pé ohun tí ilé ẹ̀kọ́ yìí sọ jẹ́ irọ́ tó jìnnà sóòótọ́, pé Sylvester fúnra rẹ̀ kò farapa. Ó jẹ́wọ́ wípé òun kò tiẹ̀ kópa nínú à ń gbá bọ́ọ̀lù débi pé òun yóò farapa. Àwọn mọ̀lẹ́bí náà sọ wípé níṣe ni wọ́n fìyà jẹ ẹ́, wọ́n ní níṣe ni wọ́n ní lára tí wọ́n lù ú nílé ẹ̀kọ́. Àwọn mọ̀lẹ́bí Oromoni sọ wípé ọmọ náà jẹ́wọ́ o fún àwọn pé òun kò tiẹ̀ lọ sí pápá eré ìdárayá lọ́jọ́ tí wọ́n sọ yìí, ká má wàá sọ wípé òun gbá bọ́ọ̀lù. Ó ní nírọ̀lẹ́ ọjọ́ tí wọ́n gbá bọ́ọ̀lù yìí, inú yàrá òun lòun wà pẹ̀lú àwọn akẹgbẹ́ òun tí òun nọra lórí ibùsùn òun nírọ̀lẹ́ ọjọ́ náà. Ohun tó pamọ́ lójú ẹ̀dá èèyàn gbangba kedere ní níwájú Ọlọ́run adẹ́dàá. Ọmọdékùnrin ọmọ ọdún 12 náà ní àpá onírúurú lára, léyìí tó jẹ́ pé apá míì nínú ara tí ò hàn dé lọ́hùn-ún ló ti ṣọṣẹ́, ṣùgbọ́n ohun gbogbo ti burú jáì kó tó di wípé ọ̀rọ̀ hàn kedere sí gbangba látàrí bí àwọn akẹ́kọ̀ọ́ kan tó jẹ́ wípé kí wọ́n fìyà jẹ akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn lọ́nà gbígbóná tí yóò mú ìpalára wá, kí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ láyà jẹ, kí wọ́n dẹ́rù ba àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn, kí wọ́n máa hùwà kí lẹ fẹ́ fi mí ṣe, kán máa jayé fàmílétè ntutọ́, kí wọ́n máa gun àwọn akẹgbẹ́ wọn gàràgàrà, kí wọ́n sọ ọ̀rọ̀ àlùfàǹṣá, ọ̀rọ̀ kòbákùngbé àti àwọn ọ̀rọ̀ òdì tí ikú gbọ́ tí etí ikú fi di lọ́jọ́ kìíní àná sí àwọn akẹ́kọ̀ọ́ ẹkẹgbẹ́ wọn ní nǹkan táwọn yàn láàyò. Àwọn wọ̀nyí gan làbá máa pè ní pàpàǹlagi ọmọ. Àwọn wọ̀nyí gangan ló wà nídìí ikú Oromoni gẹ́gẹ́ bí ohun tí àwọn mọ̀lẹ́bí sọ. Àwọn akẹ́kọ̀ọ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, wọn ò bẹ̀rù ẹnikẹ́ni o, bẹ́ẹ̀ wọn ò bẹ̀rù ìbáwí, wọ́n ti jingiri, wọ́n ti gan, bẹ́ẹ̀ ilé ni wọ́n ti kẹ́ṣọ̀ọ́ burúkú yìí ròde. Púpọ̀ nínú wọn tí wọ́n bá pàṣẹ tí ẹni tí wọ́n pa fún yìí kò bá tẹ̀lé àṣẹ tí wọ́n pa, irú ẹni bẹ́ẹ̀ tó bá kó sí pàkúté wọn, Ọlọ́run adẹ́dàá nìkan ló lè gbà á lọ́wọ́ wọn. Lílù àti àrà tó bá wù wọ́n ni wọ́n fi àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn dá, léyìí tó jẹ́ pé kò yọ Sylvester Oromoni sílẹ̀. Àwọn pàpàǹlagi ọmọ lásán èkejì ajá gan ni wọ́n rán ọmọdékùnrin yìí tó ní ògo ọjọ́ ọ̀la
ni wọ́n rán lọ́rùn ọ̀sán gangan, bó tilẹ̀ jẹ́ pé ọmọ náà ò tètè sọ̀rọ̀ jáde torí ìbẹ̀rù tí wọ́n ti gbèsè lọ́kàn. Ṣùgbọ́n nígbà tí ó kù rébété kí ẹ̀mí bọ́, ló lahùn tó sọ̀rọ̀ jáde pẹ̀lú ìrora tó tú àṣírí èyí tó fi pamọ́. Ikú Sylvester dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ọmọ tó jáfáfá, ọmọ tó ṣe féfé, ọmọ tó ní ọjọ́ ọ̀la tó dáa làwọn ìkà òdóró èèyàn, àwọn ọmọ tí wọn kọ́ láti lé fi ìwà burúkú àti ìwà játijàti rán lọ sí ọ̀run alákejì. Ikú Sylvester yìí ló gún àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn jákèjádò àgbáńlá ayé ní kẹ́sẹ̀. Ó gbé àwọn gbajúmọ̀ láwùjọ dìde, ó ta àwọn aláṣẹ nínú ìjọba nídìí kán. Gbogbo wọn bọ́ sójú pópó, wọ́n bọ́ sójú òpó ayélujára, wọ́n ń pè fún ìdájọ́ òdodo, wọ́n ń pè fún ìgbésẹ̀ tako ìfìyàjẹni lọ́nà àìtọ́ tó ń wáyé láwọn ilé ẹ̀kọ́. Gbogbo àwọn gbajúmọ̀ láwùjọ, àwọn òṣèré lọ́kùnrin àti lóbìnrin, àwọn gómìnà, àwọn lọ́lá, gbogbo wọn ni wọ́n tako ìgbésẹ̀ yìí tí wọ́n sì ń pè fún ìdájọ́ òdodo láìmọ̀ pé lálá tó ròkè, gbogbo ariwo fẹ̀fẹ̀ làlà kúkú ẹ̀hẹ̀, gbogbo ẹ̀ pátá ló sì ń bọ̀ wá relẹ̀. Ó ṣeni láàánú pé orílẹ̀-èdè tá a wà yìí kò fààyè gba ìdájọ́ òdodo púpọ̀. Ìwọ̀nba àwọn péréte ní páńpẹ́ òfin mú ní poro òfin ń fi ìyà jẹ, ni wọ́n ń jó lambapá lábẹ́ òfin. Ẹ jẹ́ á wo gbogbo àwọn tí wọ́n ti ṣe ìwà ìbàjẹ́, àwọn ọ̀daràn tọ́wọ́ òfin ti tẹ̀, níbo ni ọ̀rọ̀ náà parí sí? Ṣùgbọ́n ṣá, bí èèyàn kan ò bá dájọ́ tó dájọ́ lọ́nà àìtọ́, adájọ́ tó ga jù ń bẹ lọ́run. Ṣé ẹ rántí pé ìjọba ìpínlẹ̀ Èkó ti ilé ẹ̀kọ́ náà pa fún ìgbà díẹ̀ pé kíṣẹ́ ìwádìí fi lè wáyé? Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn, níbo ni ọ̀rọ̀ ọ̀hún forí tì sí? Ohun tó ṣeni láàánú tó tún jẹ́ kàyéfì ni pé níṣe ni ọ̀rọ̀ náà kú ikú ṣákálá. Láti ọdún 3 sí àsìkò yìí, ẹnikẹ́ni kò gbọ́ ohunkóhun mọ́. Kálukú sojú fúrú bí ìgbà tí nǹkan kan ò ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀ sí gbogbo ìlérí tí ààrẹ tó wà lórí àlééfà nígbà náà, ìyẹn Muhammadu Buhari, ṣe pé àwọn yóò wá ìdí ọ̀rọ̀ yìí dé ibi tó ti ṣẹ̀ wá, wọ́n á sì rí dájú pé àwọn tó lọ́wọ́ nínú ikú ọmọ yìí gbogbo wọn jó lambapá lábẹ́ òfin. Níbo ni ìwádìí ọ̀rọ̀ náà dé dúró? Ìgbésẹ̀ wo ni ilé ẹ̀kọ́ Dowen pàápàá fúnra wọn gbé lórí ọ̀rọ̀ náà? Èwo ni wọ́n ṣe fáwọn mọ̀lẹ́bí lọ́mọ tí wọ́n rán wá sílé ẹ̀kọ́ olówó iyebíye pé kó lè dirun dìgbà, ní àwọn kan dẹ́mi ẹ̀ légbodò lójijì? Síbẹ̀ kò sí ìgbésẹ̀ ìdájọ́ òdodo tó tọ́. Kò fi bẹ́ẹ̀ yanilẹ́nu púpọ̀, nítorí ìgbà àkọ́kọ́ tírú eléyìí máa wáyé kọ́ rèé. Ká fi sẹ́nu ká dákẹ́. Ṣé kìí ṣe pé èyí gan pẹ̀lú ohun tó ṣokùnfà ikú ìyá ọmọ yìí? Torí ọ̀kan lára ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ọmọ náà, Amanda, tó jẹ́ ẹ̀gbọ́n Sylvester Oromoni, kọ nǹkan sójú òpó Instagram rẹ̀ léyìí tó pe àkíyèsí àwọn èèyàn sí ikú arábìnrin yìí pé ó ṣeéṣe kó jẹ́ àárẹ̀ tí ìrònú ikú Sylvester ti dá sára abiyamọ tòótọ́ yìí ló máa padà wá jẹ jáde lẹ́yìn ọdún 3, àti wípé oṣù kọkànlá gan tí ọmọ náà jáde láyé ni ìyá ọmọ náà tún káyé pódìgbò ṣe. Ṣé kìí ṣe wípé ìrònú yìí ló tún lọ wú nǹkan tí ò dá sílẹ̀? Ṣé bí wọ́n ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ, àti wípé bí ọmọ ẹni bá tiẹ̀ wá kú, ṣọmọ ọlọ́mọ la fẹ́ lọ yá? Ẹni tó bí 8 kò gbàdúrà kí kankan kó yọ sọnù bí ọmọ wọ̀ nínú wọn. Pé ọmọ tí a rán nílé ẹ̀kọ́ tó dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra, ó tó ohun téèyàn ń kárí bọnú fún. Àti pé ẹni agbójú okùn lé ò padà jẹ ní agba, pé níbi tá a ti rò bóyá ìdájọ́ òdodo máa wá, pé wọ́n á gba ẹ̀san ikú ọmọ yìí lára ẹnikẹ́ni tó fi oró dá mọ̀lẹ́bí náà kò padà wáyé. Ó jẹ́ ohun ẹ̀dùn ọkàn àti ìbànújẹ́ ńláǹlà. Amanda Oromoni lójú òpó Instagram rẹ̀ kọ wípé 30 oṣù kọkànlá ọdún 2021
ó fi àmì àdàbà àti ẹ̀jẹ̀ sí i léyìí tó ń sàmì sí ikú ẹni mímọ́ àti ọ̀fọ̀. Bákan náà ó tún kọ ọjọ́ 25 oṣù kọkànlá ọdún 2024. Ṣẹ́yìn náà ti wá rí ohun tó ń tọ́ka sí. Ó ní èyí ń sàmì sí ayẹyẹ ìrántí ikú àbúrò mi àti ìyá mi tó dolóògbé. Gẹ́gẹ́ bí Amanda ṣe kọ sójú òpó Instagram rẹ̀, ṣerú ìṣẹ̀lẹ̀ báyìí lè tán lọ́kàn àwọn mọ̀lẹ́bí. Ṣé ojú ọgbẹ́ tó ti dá sára àwọn mọ̀lẹ́bí ọmọ àti mọ̀lẹ́bí òromọnì lè kúrò? Ṣùgbọ́n ṣá, bó pẹ́ bóyá kálukú á kẹ́san ìwà tó wù. Ṣerú ìṣẹ̀lẹ̀ báyìí, ṣé kò tó àpérò fọmọ eriwo? Ṣé kò tó ká jókòó àpérò lórí àwọn ilé ẹ̀kọ́? Bó tiẹ̀ jẹ́ pé àwọn ìwà yìí ti ń dínkù láwọn ilé ẹ̀kọ́, ṣùgbọ́n mélòó rú ẹ̀ tó ń ṣẹlẹ̀ tí ò hàn síta fáráyé rí. Eléyìí tá a bá gbé jáde, tí ìròyìn gbé jáde tó lu síta, òun náà là ń gbọ́. Àìmọye ọ̀gọ̀rọ̀ rú ìṣẹ̀lẹ̀ yìí tó ti wáyé tẹ́nikẹ́ni ò mọ̀. Ta la rí bá wí? Ṣáwọn ilé ẹ̀kọ́ ni? Àbí àwọn òbí tí ò kọ́mọ látilé tí lúrú wá padà wá dàpọ̀ mọ́ ṣàpà? Àbí àwọn èpò tó kúrò ńlé tó wá padà dàpọ̀ málìkámà ní ká sọ ni? Àwọn kànńdá ọmọ tó wá padà dàpọ̀ mọ́ ìrẹsì? Ṣọ́wọ́ òbí ni? Àbí ọwọ́ ilé ẹ̀kọ́? Àbí àwùjọ tá a wà nínú ẹ̀? Lára ẹ̀sùn tí wọ́n tún fi ń kan àwọn akẹgbẹ́ rẹ̀ akẹ́kọ̀ọ́ tí wọ́n lu ọmọ náà ni pé ó ṣeé ṣe kí wọ́n ti fún un láwọn nǹkan kan tó jẹ́ bíi májèlé léyìí tó padà jẹ jáde tó fi mú kí ọmọ náà kó máa po ẹ̀jẹ̀ lẹ́nu. Àti wípé àwọn kan sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ààrùn kòrónà náà ló ń bá ọmọ náà fíye lákìyẹmí ara. Ṣùgbọ́n ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ọmọ yìí, àgbà agbẹjọ́rò ni Fẹ́mi Fálànà, ṣe ìwádìí fínífíní lórí ọ̀rọ̀ náà látàrí bó ṣe kọ̀wé pé ẹni tó jẹ́ oníṣègùn òyìnbó fún mọ̀lẹ́bí òromọnì láti wá sọ ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí ìwádìí ìṣègùn òyìnbó fi múlẹ̀ lórí ohun tó fa ikú ọmọdékùnrin náà, ní bó ṣe sọ wípé ìwádìí ò fi hàn wípé níṣe ni wọ́n lu ọmọ náà. Ṣùgbọ́n ohun gbogbo tó pamọ́ kedere gbangba ni lójú Ọlọ́run. Ẹ láǹfààní láti fi èrò àti ojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn tá a kà yìí sí àtẹ tó wà fún èrò àti ìríwísí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò, ìlú olórí méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe bàbá Aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí. Yorùbá Gidi TV.